Ẹ̀yin tèmi, mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé, mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn àlùjànnú kan wà ní ilé ayé tá a wà yìí tó sì jẹ́ wípé wọ́n ń gbé láàrin àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n jọ mọ́ iṣẹ́ security. Ṣùgbọ́n iṣẹ́ security tá à ń sọ yìí kì í ṣe wípé ká máa sọ́lé o àbí ká máa sọ ẹ̀mí èèyàn rárá. Iṣẹ́ tí wọ́n tún lágbára. Kàyéfì tún wà nínú iṣẹ́ tiwọn. Torí wípé ṣé ẹ ráwọn àlùjànnú tá à ń sọ yìí, àwọn akíkanjú èèyàn, àwọn àkàndá èèyàn, àwọn alágbára, àwọn ni wọ́n lè rí wọn o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara bíi titi wa báyìí tí èyí ṣe wípé bóyá àlùjànnú ni wọ́n, àwọn náà ni wọ́n lè kojú àwọn àlùjànnú tá à ń sọ yìí. Ṣé wá rí àwọn àlùjànnú tá à ń sọ yìí, iṣẹ́ tí wọ́n ń ṣe, iṣẹ́ wọn fẹ́ẹ́ jọ mọ́ ọ̀rọ̀ góòdù yẹn. Àwọn góòdù tẹ́ rí èyí tí àwọn èèyàn ń lò tí wọ́n fi ń ṣe ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́ èyí tí wọ́n ń lò, ohun tá a mọ̀ ní góòdù, iṣẹ́ wọn jọ mọ́ iṣẹ́ góòdù. Bẹ́ẹ̀ ni kí wá ní iṣẹ́ tí àwọn àlùjànnú yìí ń fi góòdù ṣe. Ẹ̀yin tèmi, àní nǹkan ń ṣẹlẹ̀ nílé ayé, mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Ẹ jẹ́ kẹ́mi àti yín, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Gbogbo nǹkan yìí náà bá rò lórí fídíò yìí, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o. Àjànú kan ń bẹ kì í gbórí ilẹ̀. Àjànú kan ń bẹ kì í gbàrin èèyàn. Àjànú kan ń bẹ kì í wó oòrùn káàkiri débi tí ó rò oòrùn. Àjànú kan ń bẹ kì í jẹun. Ọlọ́run ní máa bọ̀ tí máa fún lóúnjẹ. Bẹ́ẹ̀ gbówó síwájú ẹ̀ kò sí ń tọ́kàn. Bẹ́ẹ̀ kọ́lé wájú ẹ̀ kò ní ìdí ẹ̀. Kì í ṣàjànú ẹyọ kan o, Ọlọ́run dá wọn spíṣì wọn kàn wà fúnṣẹ́ ẹyọ kan náà ni. Àwọn àjànú tá à ń sọ yìí, wọ́n ń bẹ nínú ayé ṣùgbọ́n wọn ò sí lókè èèpẹ̀. Security lọ́lọ́run dá wọn níjọ́ tọ́lọ́run ti dá ìran wọn. Security ni wọ́n máa ṣe. Wọn ò níbọn, wọn ò lọ́fà, wọn ò lápò, wọn ò ní nǹkan kan, wọn ò lẹ́tù, wọn ò dáàyà. Ṣùgbọ́n àwọn àlùjànnú tá à ń sọ yìí, security tí wọ́n máa ń sọ, wọn èyí sọ ilé. Security tí wọn èyí sọ mọ́tò. Security tí wọn èyí sọ dúkìá kankan. Dúkìá tí wọ́n máa ń sọ inú ilẹ̀ náà ló wà. Àǹfààní wà níbẹ̀, ẹni rere wà níbẹ̀, ẹ̀wẹ̀ ní bárì ọ̀ ayé ṣòro. Dúkìá tí wọ́n máa ń sọ yẹn àlùmọ́ọ́nì ilẹ̀ ni. Àwọn ni wọ́n máa ń sọ gold. Àwọn ni wọ́n máa ń sọ diamond. Ṣé wá rí àwọn àlùjànnú yẹn? Oúnjẹ ẹyọ kan ṣoṣo tí wọ́n máa ń jẹ náà ni ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n máa ń mu. Nítorí pé èyí tó ń sọ diamond, tí wọ́n bá gbé diamond kúrò nínú ilẹ̀ tí wọ́n gbé dórí òkè, yóò sì máa tẹ̀lé káàkiri. Gbogbo ibi tí diamond bá ń dé ni ó máa tẹ̀lé káàkiri. Bí èèyàn kan bá rí diamond yẹn tó wà lọ́wọ́ rẹ̀, inú ilé tó gbé sí yẹn àlùjànnú yẹn ó wà pẹ̀lú ẹ̀. Gbogbo ìgbà tí bá ń gbénu ilé wọn ọjọ́ máa gbé bẹ̀ ni. Tó bá tún ti ta diamond yẹn fẹ́ lòmí àbí wọ́n jí i gbé báyìí, ẹni tó tà á fún àbẹ́ni ó jí i gbé tí bá ti ń lọ wọ́n jọ ń lọ náà ni. Ló fi jẹ́ pé ìgbà tí wọ́n bá ń wa ohun àlùmọ́ọ́nì ilẹ̀, tí wọ́n bá ń wa gold nínú ilẹ̀, àbí wọ́n ń wa àlùmọ́ọ́nì ilẹ̀, kì í ṣe gold nìkan o, ó pọ̀ gan oríṣiríṣi nǹkan ni o. Tó bá kù díẹ̀ kí wọ́n débi tí gold wà, kí wọ́n débi àlùmọ́ọ́nì tí wọ́n ti ń wá yẹn, tó bá kù díẹ̀ kí wọ́n débẹ̀, tí wọ́n ti ń rí àpẹẹrẹ pé àwọn fẹ́ débẹ̀, àlùjànnú yẹn wàá súnmọ́ ibi tí kinní ọ̀hún góòlù ń wà, yóò wàá máa wọ́ ọ lọ, yóò máa fà á kù bí ọ wà.
yóò move kúrò níbi tó wà yóò tún move síbòmíì. Ẹni tí ń wa ilẹ̀ yẹn ó lè wọ ilẹ̀ nírú àgídìgbò tá a wà yìí kọ́ wọnú olẹ̀ kọ́ mọ̀ yọ jáde tí ó fi dé bí Ìwó Road tó jẹ́ pé inú olẹ̀ ni ó wà. Àwọn tí wọ́n wá ń wá yìí náà ẹnu tí wọ́n náà wà ní dúró. Àwọn tí wọ́n bá mọ̀ nípa bọ́n ṣe ń wakùsà wọ́n kún ọjọ́ ẹ lọ bí wọ́n léèrè bóyá tí Oríyọmí ń sọ lálẹ́ ìbọyà irọ́ ni. nítorí pé ẹnu wọn náà wà ní dúró wọ́n wà máa pògèdè wọ́n máa pọ̀fọ̀ wọ́n máa pàlìjẹ̀nú yẹn lórúkọ tí ń jẹ́. Wọ́n máa pè é lórúkọ tí ń jẹ́ wọ́n máa pè é lórúkọ tí ń jẹ́ etí wọ́n fẹ́ mú náà wọ́n máa pè é bí wọ́n ṣe ń pe àlìjẹ̀nú yẹn ni wọ́n máa disturb ẹ̀. Ìgbà míì iná bí àlìjẹ̀nú yẹn gbà míì aya ilẹ̀ tí wọ́n ti gbẹ́ ayẹ́lé wọn lórí. Èèyàn 12 lè kó sínú ilẹ̀ kí wọ́n fẹ́ wú nǹkan wọ́n máa wakùsà kọjá pé èèyàn kan ṣoṣo lẹ̀mí rẹ̀ ó jáde ńbẹ̀. Yóò máa fa góòdì àwọn tí bí náà máa fà á wọn ò ní sùn lọ́sàn-án lóru. Torí wọ́n bá ṣe mistake sùn nínú olè ọ̀hún ó ṣeéṣe kán mọ̀ jí sáyé ńjọ́ kejì. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tí wọ́n bá capture àlìjẹ̀nú yẹn tí wọ́n bá gbé góòlù jáde wọ́n á máa gbé míì jáde tó jẹ́ pé bí àwòrán èèyàn ni ó rí. Wọ́n á máa gbé míì jáde àdàbí òkúta lásán. Wọ́n á máa gbé míì jáde àdàbí akàntà àríbá kan ìmí àrí tíntín ní báyìí. Ẹ máa wò ó pé kí ni wọ́n fẹ́ lè ṣe ṣùgbọ́n owó ńlá ni wọ́n èèpà. Àwọn tó dààmú ní o bẹ́lòmíì bí lójú ọ̀nà yóò gbà ń pàdánù ní pé kí ni eléyìí bí wọ́n fi sọ ẹlòmíì yóò sì filẹ̀ yóò rìn lọ. Ìwé ní àlìjẹ̀nú tó wà ń bẹ̀ yẹn nígbà tí wọ́n bá ti gbé jáde yóò wá tún wà ń bẹ̀ yóò wá máa sọ ẹni tó fẹ́ tà tó fẹ́ sọ dowó. Ìdínú tí wọ́n fi máa para wọn nítorí gold tí wọ́n máa ń para wọn nítorí diamond nítorí spirit burúkú tó wà connected with it. Wọ́n ní téèyàn ọba mọ bó ṣe lè appeal àwọn spirit yẹn ń kọ́ tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ti kú síbẹ̀. Àwọn èèyàn máa kú síbẹ̀ ṣeré ni. Inú ọ̀jẹ́ kọ́ ọmọ Yorùbá pọ̀ nú àwọn tí ń wakùsà àwọn efẹ́ kú. Tí wọ́n bá wá mú góòdì jáde góòdì ni ó wàá gbanú náà kọjá. Nígbà tí ó bá gbanú náà kọjá tó gbanú náà kọjá gan-an ẹwà rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá máa jáde. Ẹwà rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá máa jáde. Yóò wá di àwọn raw gold tẹ́bóní gold ń tà. Ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá máa wùyàn. Inú fi jẹ́ pé gbogbo nǹkan tí tó wà láyé a máa depreciate. Ṣùgbọ́n gold yẹn kò ní depreciate. Yóò mọ appreciate ni bí dọ́là wálẹ̀ bí dọ́là lókè bí kòkó so kíní kò jẹun ni. Yóò wá mọ tuntun sí lójoojúmọ́. Ṣùgbọ́n ẹjẹ́ ń jẹ́ àyín tán o àwọn tí ń wa góòdì kì í lo góòdì o. Àwọn tí ń wa kùsà tí wọ́n máa wú góòdì jáde nù lẹ̀ ẹ lè bá góòdì lọ́rùn wọn. Ẹ lè bó òkà góòdì lọ́wọ́ wọn. Torí tí wọ́n bá dán wò níjọ́ wọ́n bá tún wọnú lẹ̀ pé àwọn fẹ́ wa góòdì jáde. Ọjọ́ náà wọ́n ó sì dẹni àkọlẹ̀bò wọ́n lọ́ntì àná.